àdámọ́lì àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe àdámọ́lìyà lórí ìyàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yọ wá kàrámù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la Lọ́dọ̀ fẹ́ sọ mi mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. Alágége Máa kú iṣẹ́ bàbá. mi máa dọ̀la owó fún gbowó. Ìṣẹ̀mí ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Qur'an ayé yín bí àdìsá náà máa ayé yín bí ẹ̀ẹ́dẹ̀ káàdé lọ́dún kan. Mi sọ àwọn dictionary ọmọ school bẹ́ẹ̀ ni ṣe wà ẹ́ bóyá gbọ́dún márùn-ún àbí mẹ́wàá ni mo ṣe wà ẹ́ dictionary no ẹgbẹ́yànjú fáwọn tó ṣe ìgbìyànjú. Àwọn oníkàtí bí ìtàǹtì náà là ń tiya blindly bigẹ́rẹ́ ẹ̀lìmì bigẹ́rẹ́ hujjati bigẹ́rẹ́ tabara ìlànà ìtabara kò dára àbá àyà ó ti jìnnà jù. Bẹ́ẹ̀ náà lè sọ fún wa pé sùdúrù lẹ̀ dá sí ẹ̀ àti pé effort àwọn àfáàní èyí táwọn ń ṣe ìkínáwé effort ti wà náà wọlé pé ṣé mo lè sọ pé bàbá mi sọ nísìnyí lẹ́yìn mo lè sọ pé ìyá mi sọ máa sọ pé wọn náà àtàlẹ́ máa ń bẹ̀rẹ̀ ẹ wọ́n ń béèrè pé sáàdìsì ta kàyé sáàdìsì tó jẹ́ ìlú ìjẹ́ ẹ̀mọ̀ nípa mọ́sọ̀rọ̀ àtẹ̀rẹ̀ àbí
kiri lọ́tọ̀ táwọn ará yunifásitì kí ń tòkó tì ẹ̀wọ̀n tí wọ́n kúrò àwọn ìlú síbísì látọ̀ àdìsí sọ̀hìyà dọ̀yí fàndẹ́lẹ̀ àkọjá lórí o. àwọn eléyìí ti yan nàná àwọn àdìsí wọn lọ́sọ̀hìn tó ní ìrújú báyìí tó ṣe gbé òní tẹ́ bá jòkó jí ìmọ̀ àdìsí gẹ́gẹ́ fúnra rẹ̀ ó máa yí ìfẹ́ tí ó gẹ́gẹ́ mi lọ́rẹ̀ lẹ́yìn o máa ń jòkó náà lẹ́nu máa ń retí tó fẹ́ lọ àsókè ní àbísàlẹ̀ àfẹ́jú ìbá kú lójú bọ́ọ̀lù ẹjẹ́ wa ka àdìsí ìfòyí ẹ̀tún wa fẹ́ mọ̀ bóyá sọ̀rọ̀ ẹ̀yìn gẹ́gẹ́ ẹ̀dẹ́ identify àdìsí sọ̀hìn àti kì torí mu lágbáwá nínú ohun nínú tí mo gbọ́ ẹ̀ lè sọ àdìsí sọ̀hìn ẹ̀sẹ̀ lè fi tọ̀ yìí wallahi azim ẹni rí àdìsí jọ ìfì lọ́dọ̀ Mr. A tádẹ̀jẹ́ sọ̀hìn lọ́dọ̀ Mr. B ẹ wá sọ pé jọ ìgbà ìfì nìkan ẹ wá kí lọ́wọ́ àlọ́ nìkan mọ̀ ìjà anábì yẹn lásán gan gba ṣé yẹn jẹ́ tó wà ní Qur'an kájú wá sọ pé àná ìnà ìlà èmi ò bá ní ẹni wọn jọ ká fẹ́ mi àmọ́ kò jọ àmọ́ dé nílá wọn dédé ẹ̀jẹ̀ ká àdìsí yẹn fún àbí jíjẹ ẹgbẹ́ fún ọjọ́ kàwé wàhálà tìrìmìsì ó ń sọ̀rọ̀ yẹn hálà kìtàbù tìrìmìsì rẹ o tó ń sọ ń bẹ̀ yí gbé ìmọ̀ ló dàbí nìfà ẹ̀wọ̀n kẹ́mà yìí ó ní man kana fi bayti hadha al-kitab faka annama fi bayti Muhammad yatakallam àwọn olùwúrí ní lábàdí kó máa ṣe aláfà ó lẹ́nu tó bá ní tíra ilé ó dàbí ẹni tó fi àná Muhammad sí ní tẹ́lifíjọ sọ̀rọ̀ eléyìí ló ń bẹ ní tìrìmìsì kì í ṣe bọ́ọ̀lù mẹ́rin ọ̀kan kì í ṣe méjì o kì í ṣe mẹ́ta o ẹ wọ́n wo ìgbìyànjú àwọn àfáà àìmọ̀ àhàzà kìkà ó ń torí àhàzà eléyìí náà tìrìmìsì ni o sẹ́yìn tìrìmìsì tí wọ́n fi ilẹ̀ kan yẹn hadisi ni ṣáàrì rẹ̀ lílé tó máa ṣàlàyé pé ní tí àwọn sàábà gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni ìdá ànábì sọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni tó láwọn ò sí bẹ́ẹ̀ méjèèjì ló wà ní tìrìmìsì ni sọ̀rọ̀ tìrìmìsì ṣáàrì tìrìmìsì lélẹ̀ tó máa gbẹ̀dá eléyìí bóyá máa lò eléyìí tó méjìlá so ibi tí mo rẹ̀ jẹ́ kàáfọ̀ káwọn náà máa fojú iṣẹ́ àlẹ́ ẹ̀jẹ̀ máa fojú ẹ̀jẹ̀ kan lò pẹ̀lú ó ní pé Anas bin Malik ó ní kọ́ọ̀lá rọ́jù bẹ́ẹ̀ náà ṣe kà á ní oní sọ fún gbé mẹ́rin masúrù alábẹ́ alábẹ́ sáyé ó ní ya Rasulullah ìdí ó ń ṣe ọlọ́run minna arọ́jùlù minna èèyàn ń bẹ pẹ̀lú wa yẹn kò àhá ó gbàdí ọmọ ayá rẹ̀ àwòsànrí kan àbúgbàdí ọ̀rẹ́ rẹ̀ ààyè ní àdìlá tó yẹ kó tẹ̀rí kó kú sí báyìí ẹ̀jì káwọ́ ẹ̀sọ́ bí àwọn ẹ̀sọ́ pé là ó tún ní ṣe ó yẹ kó dìrú kó kí ṣe ó sọ pé là ẹni kọ́ ọ̀nà ẹbí àfàyà oṣù bí ẹni só lè mú lọ́wọ́ dání wọ́n ìṣọ̀ fi ń kó wá ṣe ń kẹ̀bá ìgbà ọ̀rẹ́ lò ànábì ní bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ó ní hadithun hasanun hadithun hasanun àdìsí tó dáa ni tí ò bá wá dáa tó sọ pé àdìsí yẹn ò dáa ẹ̀wọ̀n tí wọ́n tó wà lọ́mì yìí tafsiri Qurtubi ni nínú àwọn àgbà afá àti máa ń bèrè bẹ́ẹ̀ ìjọ ní Qurtubi lé o lè dáṣẹ́ sí nígbà náà tó o bá ní o lè dá sófin ẹ̀sìn ẹgbẹ́ mi nǹkan tí bàbá sọ nípa àdìsí tí bàbá yìí wá fún wa torí pé èmi ò mọ kí ó dá wa mọ̀ tá a kàn sí fa ẹ máa gbọ́ o ó ní nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé man tashabbaha bi ghayrina ẹni tó bá fira rẹ̀ jọ àwọn àmì lẹ́yìn wa kò sí nínú wa ọ̀fàlẹ́sẹ̀ mi nà ìdáwọ̀ bá ti ṣe tó bá ti ṣe kò sóńtọ̀ pẹ̀lú wa Ànábì wa sọ pé la tusallimu taslima al-yahudi ẹ̀wọ́ ẹ̀wọ́ sálámà ìsálámà yahudi àti nasara fa inna taslima al-yahudi torí pé tí sálámà yahudi bìlẹ̀ àkáfì bìlẹ̀ àkáfì àwọn àgbẹ̀ fúnra wọn báyìí bọ́sà wọn nasara bìlẹ̀ ìṣàrà tí nasara bá kí wọn ní báwo Ànábì ẹ má ṣe bẹ́ẹ̀ o wọ́n ní wáyé yẹ sẹ́lẹ̀mẹ́ téèyàn bá máa sálámà fàlàyé ni ẹ̀ kò ní tẹ́rí bá báyìí láyé ni kò ní lọlẹ̀ báyìí wọ́n láyé kó máa sẹ́lẹ̀ kò dẹ̀ ní máa kí sí
láìláì ìfá àtàwọn bá dàmú àwọn àfá àti pálẹ̀ jọ àdísì ìfá àdísì sọ́híà ó ní ìdàmú kó tó wá tún lọ́kọ́ òṣòlùra kó tó lọ́kọ́ mùsùlùmí àti àdísì báwo ni wàá sí mọ̀ bí àdísì lè kó lálàáfíà báwo ni wàá sí mọ̀ bí àdísì lè kó lálàáfíà ó láti kà fún yíyí o àdísì tó dáa ni tọ́ mi rò bóyá ẹ̀ tó máa ń ní ti ẹ̀ tó fi kọ́ tí ẹ̀ ń wá láyé mi bó ṣe wá wà yìí ìlà àfọ́ àmúwá dẹ́ntì nàìjíríà sí tẹ́ yunifásitì àṣọ fi ń bá wa nàìjíríà sí ti foríbalẹ̀ wà foríbalẹ̀ o wọ́n láwọn ò ní foríbalẹ̀ fẹ́ ní bọ́dù ní dẹ́n tí ṣéka Adam Damuwa ẹ tó máa yí obì ní màgbọ́ lè fa ẹ tó máa yí obì inú gẹ́ni máa káàdì wọn àjẹ́ títí ra ìjáde wọn tó rọ́ máa ẹgbẹ́ kò bá wọn lára mu Egypt ni wọ́n ti ń tẹ̀ jáde nísìnyí àlúùlù làwọn á mọ̀ sí ìdí bàbá sọ sílẹ̀ ìfà gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà ni bàbá kójọ sílẹ̀ so kì í ṣe pé bóyá ìdán sọ pé bàbá wí kí ló dé bàbá wí mẹ́sì bàbá ní òsì nísìnyí wọ́n kọ́ àwọn tó ń gbé Ọlọ́run sọ báyìí tí ó bá sọ yóò láfa mi kọ́ ni gbé Ọlọ́run sọ báyìí àbíkà tí mo sọ pé bàbá dáhùn aláàlọ́ ni ẹ má ṣe báyìí so ẹ má fi bó ṣe rí lára yín tó láwọn ò ní àníyàn bẹ́ẹ̀ pẹ̀lú bó bá ti máa rí lára ṣe pọ̀ àìmọ̀ irú ẹ̀ so ọba ọ̀gá ààrẹ tí mo bá máa rẹ̀ sọ àwọn àrùn. Aṣèlú fún ẹjọ́ ẹ̀kọ́ náà wà káàdì tí àwọn ọ̀rẹ́ tí kúlẹ̀ fún àlẹ́ mi lójú ayé ẹ̀ ká. Nísìnyí, inshallah, a máa lọ sí orí question. Àkọ́kọ́ ìsáàjọba ẹ̀mí nínú ẹ̀mí ẹ̀dá tọmọ́bìnrin sí àwọn ọmọdé tó wá púpọ̀ ẹ̀dá tọmọ́bìnrin mọ̀ pé ẹ̀dẹ́ ká fi tútù àti ìgbàgbọ́ nílẹ̀ ìjà àjọmọ̀ àìtí ìdí ìfẹ̀sán náà rẹ̀ ó yí pọ̀ta lọ́sùn àníkà àwọn wáyé lè bí ẹ̀ tàbá ní ká ìdílé ti ráyé sẹ́ ìdílé àwọn ọmọ ẹgbẹ́ àgbẹ̀fọ́ àbíwò rẹ̀ náà àdúgbò Muhammad àdísítù sáà lọ́wọ́ wá bí àdẹ́bì pín kíní kan fún àṣàwò rẹ̀ wàhálà tí góòlù kan tí wọ́n rí níbi ògùn áùtì kan tí wọ́n lọ kò wáyé sírọ̀ ní ẹni tẹ́lẹ̀ báàsì orúkọ ẹ̀jẹ̀ kò wáyé sírọ̀ táwọn ẹni ìgbìmọ̀ dáná bí òpin dá nígbà tí wọ́n ti pín nígbà tí òpin dá lóòótọ́ ni ó fẹ́ yọ orí táwọn wí náà táwọn ẹbí máa sọ̀rọ̀ àbí tí kíláàpù súnà táwọn ẹbí wí àbí tó ṣe àbí tó ṣe ní etí rẹ̀ tí ó dáko láàpù súnà tó tabáyé tó báyé tẹ̀lé láyé àmì ìdájọ́ bá tako àbí yóò fún ẹsẹ̀ rọ̀ níta wí náà nù àánú sí kọ́ bẹ́ẹ̀ lójú ànábì wọ́n dára kò rí bẹ́ẹ̀ wọ́n náà ti ní fún ẹsẹ̀ rọ̀ nù lóòótọ́ sí wáyé fún ẹsẹ̀ rọ̀ àdìsí tó sàgbọ̀ wa láníkà àwọn iṣẹ́ mohadis àmúgbò ọ̀sọ́lẹ̀ ẹ̀ka kẹwàá purify with mohadis ẹ̀kejì point of correction bí iṣẹ́ stars last thing you start with láàrín àyà tùlẹ̀ ẹ̀kùn wọ́n máa kí ní ajá tí ilé kí ó rí ní tùwẹ́ yọ láyé iṣẹ́ ìgbòho tó tún kéré jù yí lọ mọ́ ìjọ bẹ̀rẹ̀ ní tó gbàjẹ́ ti pé mi kára fi lẹ́la ẹ̀bá gbà bẹ́ẹ̀ ìwọ̀n bẹ̀rẹ̀ náà àdìsí start wá kà nínú 3 minutes iṣẹ́ mo ní ká wò dáadáa mo ní ṣe àdìsí wá sọ ìbéèrè mo béèrè tí ẹ bá sì béèrè ìyálẹ̀
download ẹ̀ níyẹn fún bí mi ṣe expect yìí kò sáàtì wá kárí kan bẹ́ẹ̀ wọ́n ní àdísì yẹn kò sí ní mọ́tàbà sọ́ọ̀hì pé hasan lọ́kà àgbọ̀kọ̀rọ̀ àdísù hasan láìsàbí sọ́ọ̀hì bí ṣe mọ̀ àdísù ẹ̀wọ̀n tó sọ pé ìrọ̀lẹ́ náà yà gbọ́sí lọ bí ṣe sọ́ọ̀hì hasan lọ́pẹ̀ àfáà tó kọjá tírímìsì wọ́n wá ní ọmọ tíra ìṣẹ́lẹ̀ tí ó tọ̀ ní pé ó rí fà sí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà mọ̀fásí àwọn ti tẹ̀sí ọ̀há wọ́n kọ̀ bá ilẹ̀ ìjọ wọ́n ní sọ̀rọ̀ wọn sẹ́yìn àmọ́ ẹni tó jẹ́ mọ̀hádìsì ló dá sí ọ̀rọ̀ yẹn wọ́n gbé kíní yẹn ẹmọ́bìnrin mùsàlù mi ti ẹ̀fẹ́ yàbẹ̀ lọ́sùn ìfẹ́ ní kìmọ́mẹ́ríkà wá ní ìṣe mọ̀hádìsì tán bá yẹ pé kan ní hasan onílẹ́rù tó fi gbàgbé lásán àmọ́ àwọn tajú fín jẹ́ àwọn tàbí sáàrì mo tẹ̀tẹ̀ ìlú ọ̀rọ̀ àyọ́nà àdísù ni àwọn àdísù tọ́ọ̀bọ̀ wọ́n ti nà pọ́pọ́ tipẹ́tipẹ́ pé àdísù dọ̀yìn tí dáfù ẹ̀kọ́ lágbà kódà àwọn mùtàbáàtù rẹ̀ tí wọ́n tún sọ pé ẹgbẹ́ agbélárugẹ kó dé mọ́tàbà hasan wọ́n tún ní gbogbo ẹ̀ lólẹ̀ wọ́n nà tó pọ́ ohun rẹ̀ ẹwọ́n bí wọ́n sàtò wọ́n kí wọ́n jẹ́ ọ̀ wọ́n ní àdísù anas fi náà yìí anìlẹ̀ ìtìzáni wà tẹ̀gbín láyé fùgbòtù kọ́pẹ̀rẹ̀ wọn wáyé tó kò fẹsẹ̀ nílẹ̀ kankan kọ́pì fún orin àkọ́kọ́ ó pọ̀ jàán mọ̀nàkíru imamu ahmad ó sọ̀rọ̀ nípa ẹ̀wọ̀n náà ló tún wáyé ó ní àdísù Anas bin Malik radiyallahu anhu kọ́ọ̀lá rajulun ya Rasulullah bẹ́ẹ̀ sí kánẹ̀ náà ká wọ́n ní àdísù yìí tí wọ́n mú jáde fún wa yìí pé àdísù yẹn ó ní kéèlè tó pọ̀ nínú òun náà lọ sọ̀rọ̀ ní lórí yà tí ìsáyé wà ti kọ́ bèèrè òní gbogbo àwọn àdìsù wọ́n sọ̀rọ̀ ní àdìsù bí àdìsù yóò lẹ́sẹ̀ nìsà èmi tí wọ́n àdìsù ẹgbẹ́ mo ti ọwọ́ lórí lókè o má bẹ̀rẹ̀ pé ilé kan sí ilé kan kódà Imam Albani nígbà tó náà tọ́ ọ̀bọ̀ òun bẹ́ náà tí wọ́n gbé àdísì yẹn lárugẹ tó fi dé mọ́tàbà hasan wọ́n ní gbogbo mùtàbà átù tó ń wá fún àdísì yẹn láti fi gbé délẹ́bù yẹn wọ́n dọ̀ áfà rẹ̀ ní wọ́n ní kò lẹ́sẹ̀lẹ̀ ẹlọ́ka wọn ẹgẹ́tọ̀ tẹ̀sí ìlú sáà nínú ẹwẹ́ kírímínà rí kàkà bà lọ́dọ̀ ìlú sọ so ìgbíyìn ti jẹ́ náà nípa àdísì kàmọ́ ṣe ní wọ́n náà àdísì tí wọ́n wá ní bá rẹ̀ tó bá tó wá fẹ́ ní ilé ìlú ògbà lọ́wọ́ yíò lọ́sẹ̀ ìdílà wá kiri ìlọ́gbà bá rí àyè lọ àti ìdúró nínú trímìsì jẹ́ wà náà nínú ti fóònù ìdílò ìgbóra tí a lọ́wọ́ sí náà book 7 hadith 3 nígbà tí ó ń bọ̀ ó ní àdásànà Muhammad bin Ismail àdásànà bí a sọ ìgbàlẹ̀ òṣìṣẹ́ ìwọ̀n ìgbà àgbẹ̀ Abdulhamid al-Kulfi àdásànà Sulaiman bin Mughira عن ثابت عن انس قال كنا نتمنى ان ياتي الرسول اعرابي العاقل wọ́n ní táwọn jókòó sí táwọn tí sásàrò ní àròrí ìtàwọn bá anábọ̀ Muhammad al-Aqi fàyẹ́sí alùnàbíyà wọ́n á bèèrè lọ́wọ́ àdẹ́bí sọ̀rọ̀ sílá wọ́n ní wà náà nọ ìgbàwó fàbáyìnà wọn náà nọ alàzáàlì bá a sì wá jókòó ẹbá sí wà pẹ̀lú ànábì ìdí àtàwà àròbíyù lágbàwò nǹkan wá bá ànábì wa Muhammad kó wà sí wọlé wá náà bó ti wọlé bọ̀ báyìí kálùkọ́ àbáyìí bó ti lọ́nà báyìí fàjásà báyìí na yàdá yìí ní ìsọ̀rọ̀ lọ́wọ́ àìmọ̀sára bó ti kúnlẹ̀ wájú ànábì Muhammad fàjásà jàsá inú jàsá báraka jàsá yẹ́kífú bìfúrúwán àwọn bìfúrúwán
bàrákà ìwúrúkù wúrúkà ó ti kí ni ó kúnlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dá yìí níwájú ànábì ló kúnlẹ̀ sí kí ànábì mọ bẹ́ẹ̀ bí sàmì bá bá ànábì wọ́n bá fẹ́ àdírẹ́sì ànábì wọ́n wá báyìí wọ́n kúnlẹ̀ wájú ànábì ẹ̀rí ìyá àdísì yìí tó wà ní pírímìsì bí yàpò alẹ́sẹ̀ lẹ́ àwọn ọ̀sán ìlọ́lọ́ sí tíra aláfẹ́ mú ìmọ̀lẹ́ àìgbéyàwó ìtàkókè iná òlẹ́sẹ̀ lẹ́ka fún wàlẹ́ yìí bí ti áṣọ́lá tí òlẹ́sẹ̀ lẹ́ ṣùgbọ́n lọ́bíkà ẹ̀ka pẹ̀lú ìwò àwọn ọ̀ṣẹ́ ní tẹ́tẹ̀ báyìí ìyẹn ìjọba نعم جزاكم الله خير. أنا أصلي أستاذ الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله. أقول لك والله àlàyé tí akọ́kọ́ sọ fún wa ní àkọ́kọ́ nípa pé màlúmọ̀sowó àní àbí alábìnrin sáré ó tún lókun ìtumọ̀ akọ́ lékún ní pé ó tún fẹ́ kúrò ní màlúmọ̀sowó àní ha yẹn gé ẹni tó máa tó tún wá fẹ́ gbọ́ tẹ̀lé yẹn dábúrò yẹn ó tún wá fẹ́ lékún ìdí tó fẹ́ fi lékún ní pé àkọ́kọ́ tí àjọ photocopy yìí kí wọ́n kọ́ ẹ̀. Manakiru Imam Ahmad. Ẹ̀ṣẹ́ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tí mo wá làwọn ọmọ wa ni àwọn náà aláàbẹ̀ gbọ́dọ̀ ìmọ̀ àwọn òbí sọ. Wọ́n tó ẹ bí bẹ́ẹ̀ tí mo wá àwọn náà wá ní àwọn náà àfẹ́ gbọ́ ọ̀rọ̀ Imam Ahmad ti ẹ̀yọ́ wa. Ẹni ẹ ti fún wa ní hadith. Sahih Bukhari, Muslim, Tirmidhi, Ibn Majah, Sunan Nasa'i, Abi Dawud, Musnad ibn Abi Shayba, ibn Abdurrahman. Ẹni ní èyí ń wà. Ṣé ẹni tó ń gbé mi gbé irú iṣu yìí mo ti gbọ́ lórí social media? Nǹkan ẹ̀rọ kìí àwà bí àfáàní tí mú wá lò tí wọ́n rẹ̀ pé aṣèfin lọ́wọ́ ìfọ́ àwọn ibi tí wọ́n ń kàn án ṣọ́ra àwọn tí ò lójú tó ṣe nínú torí pé gbogbo ààrẹ bí tí a máa wò ó lẹ́yìn wọn gbọ́ sọ èyí ásẹ̀yìn ìgbà èyí ìdí kankan ní ẹjọ́ lọ́sẹ̀ àwọn 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 máa sọ pẹ̀lú pé à ń sọ ìtúntú tí a fi ń gba ìbálòjọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àkọ́mọ́. Ṣé ọ̀rọ̀ mi? Ṣé lórí èyí tẹ wá iná èmi ò kọ́kọ́ gbà àwọn ilé lẹ́nu? Ìgbéyà bí wọn lórí tí a tẹ̀lé kò sí tó ń jọ bẹ́ẹ̀. Ẹni wọn lórí tí a tẹ̀lé kò sí tó ń jọ bẹ́ẹ̀. Ṣé nígbà tẹ nílé ilé béèrè sí fọ́tù sọ̀rọ̀ àtàrà lórí mo wọlé lọ́jọ́ wá fún mo tún ṣáà ìwẹ̀ sí lọ. Èmi náà gbẹ ilé ìwọ nítorí kì í ṣe dá abẹ́ lò ní kàpọ̀. Ṣé wọ́n ní láti lẹ̀ ìní àwọn alátakò tí wọ́n wà láti lọ síbi tí wọ́n máa fẹ́. Àfáàyè mú àwọn ọ̀rọ̀ yẹn wọ́n bẹ̀ sí dáwà nábìlù láti máa fi dí àwọn tí wọ́n gbọ́ yé. Ọ̀jì táwọn ìwọ́n ń sọ pé ẹ̀jẹ̀ fi dẹ̀rọ ọlọ́run wà láàṣì. Ẹni tí wọ́n padà sórí sàárà tí wọ́n sọ lẹ́ẹ̀kan tó ní ìgboyà tó ń sọ bá àwọn olùgbé kò kí dáadáa. Tí wọ́n bí àwọn àwọn ọ̀dà tó wọ́n bá wá bí dáadáa ló tún kù. Táwọn obìnrin tí wọ́n bá wá kù láyé máa bá wọn jà torí pé wọ́n padà máa dìde lábẹ́ òfin ẹ̀. Àti nínú ìlànà àbájú wọ́n ń tọ́ wọn jáde. Àbíkú ìbọn ọjà àwọn ènìyàn jáde àbú. Ṣé nínú ìlàwà lábẹ́ ọ̀rọ̀ ọlọ́ àti tàbí Muhammad sallallahu alaihi wasallam inú ìlàwà tá a ti gbọ́ pé kí wọ́n jẹ lẹ́dẹ̀ tó fi ẹ̀sìn wá gbé wá tó fojú rẹ̀ sọ níwọ̀n. Ha inna lillahi wa inna ilaihi raji'un.
lè sọ fún wa àwọn tó bí ní ẹ̀rọ fẹ́ lọ́pàá lórí. Omi lóyìn káàkiri máa fi dì sí ìwà rẹ̀ ẹ̀mí ibi jẹ́ kùsí ní ìlànà tìǹtì. Àdìsí sọ̀hẹ́ òun ni first class. Àdìsí Hasan òun ló tẹ̀lé ẹ wá rí gàdúrà àdìsí Hasan ẹ náà bá àkọ́wọ́ bọ̀ ẹ fún mi nínú jíra àti ìkọ́wọ́ bọ̀ ẹ má gbé fún kókó wá fún mi. Mo ní ìdẹ̀rù mi ò fẹ́ fún kókó because mo lè mú ọwọ́ lọ́wọ́ ara mi kẹ́mi náà kọ́ báyìí. Torí ẹ̀mí ò kọ́ kankan lẹ́yìn pé mo kẹ̀ ti dáadáa ẹ wá wọn ní ìgbà ti dá to the case of any necessity. Ẹ mú jíra yẹn wá kálí nípa ẹgbẹ́ àdìsí yẹn o wọ́n ní ásánì ni tí ásánì nínú ẹ̀sìn wọn kì í lò ó. Ẹ̀yin ọ̀fà àfọwọ́ ẹ̀fọ́ wọ́n kàn dákẹ́ jẹ́jẹ́ bí o wọ́n kàn dákẹ́ jẹ́jẹ́ bí ìgbà tí gbé wọn àgbọ̀ ń bọ̀ sọ. Ìfẹ́ àwọn kan máa wọ̀ yín wíwí á ó sì wá tutù bí omi àbúrà ẹ̀. Dẹ́gbẹ́ náà sọ ẹgbẹ́ àdìsí Hasan. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn mo fẹ́ ká ọ̀rọ̀ yẹ wọláyé àti nígbà yín pé nígbà tó kúlẹ̀ fún àná sí àná bí àṣẹ kì í kúlẹ̀ nígbà yín pé èèyàn á àwọn gbé nílé èmi dé fúnra ilẹ̀ ń sọ yín pé àwọn àgbà fún àgbà bá ń wájú ta akẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọn tó ń lù wá lórí ìmọ̀gán olódòdó kẹ́yìn kó lè define sọ irú from Hasan nínú tí mo bọ́ ní sí. In fact, what you want to go to find, ó bẹ̀rẹ̀ sí ṣe àwọn èèyàn lọ́lẹ̀ ó dàbí ọ̀rọ̀ àfa àtọ̀tí mo gbọ́ ó láti máa sọ ẹgbẹ́ ńjọ́ tí ànábì ń sọ̀rọ̀ ní ángẹ́tì wàdà ìgbé mùsùlùmí pé mùsùlùmí o tí ìyá àríwá bẹ́ẹ̀ bá wá ẹ wá ní ìyẹn obìnrin tó pé òbájọ́ ọ̀dà ò gbọ́dọ̀ wọlé ìfọwọ́sọ̀rọ̀ ẹni tó káwọn èèyàn lára ìwé wọn wọn ní ìwà òun tó tiẹ̀ mẹ́rin wá ẹ̀rí ẹ̀rú wá lọ́wọ́ tí mo lọ wo tíra irọ́ funfun ló wà mẹ́. Gbogbo àwọn fitna jẹ́rí tó wà láyé lónìí ìgbà ẹgbẹ́ ìmọ̀ wa kiri ni òkè ń jẹ́ ká lé fèsì ẹ̀. Àwọn Tìjàníyà fúnra ara wọn ní àwọn Tìjàní wọn fojú rí àlẹ́ màáma ó lè gbọ́wọ́ orí wọ́n lè kọ́ lè wọ́n lè fún wọn. Àwọn tó ní ìmọ̀ ló wá sọ pé ha irọ́ ni wọ́n wá ń yí ọ̀rọ̀ àwọn Muhammad ló fà táwọn àfáàfin kóra wọjú àti ìgbìyànjú wọ́n wá yan nàná tó máa kó dàrú báyìí tó bá jẹ́ sọ ìlú ni wọ́n ti kó jọ tó bá jẹ́ dọ̀ ìlú ni wọ́n ti kó jọ ó nídìí wàhálà kẹ̀kẹ́ láti stress ààrẹ so lórí ètí ẹ̀mú àyè àgbárẹ̀ yìí o tó dáwọ̀ orí nínú tíra wá ẹlẹ́ẹ̀kejì àgbárẹ̀ yìí torí ẹ̀rí púrù fún abíọ́rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹgbẹ́ ẹ̀mú wá lọ́wọ́ àná Muhammad ẹ̀ sọ fún abíọ́ àná bí tẹ́wọ́ gbà wọ́n bá ṣe ń kúlẹ̀ fún àná Muhammad áńgbé kò sí kújọ. èèyàn lè ṣe nǹkan fún àná bí ignorantly bẹ̀tẹ̀ àná bí agbára kọ́ fún bí akíní yìí kò rí bẹ́ẹ̀ o ẹ má ṣe báyìí má kò sí inú ẹ̀sìn wa torí pé ó yà fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí àgbọ̀ yẹn ṣe ń pọ̀ wá sí àgbọ̀ ṣe yí ẹni yẹn sí. ìjọ tí ànábì náà máa ń gbúdú jẹ́wọ̀ ìwọlé ọlọ́run dà láàyè ó níbi tó ti ní kó bẹ̀rẹ̀ dáwọ̀ fún wọn tí ò sáré rẹ̀ tí ò pọ̀ jù lọ. so àdísí Anas bin Malik yìí níbẹ̀ ṣe ká yẹn ẹ tí wọ́n lọ wá ẹ̀rí funfun ara ní tó wáyé pé ìjẹ́ nídìí òdodo ni wàláì kàfáàgà rẹ̀ hà wàláì tẹ̀lá ìṣúná tó wáyé pé àníyàn pé àwọn àlejò ẹni mi àwọn òbẹ̀ náà nìyẹn o ẹgbẹ́ àní àwọn àníjẹ́ ní ìrìn rárá o kàfáàgà rẹ̀ hà ilé ìtọ́nú wàláì torí pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àná Muhammad méjèèjì yẹn ó tó wá ìdá àbá àwọn wá náà lọ́rọ̀ náà ọ̀rọ̀ àná Muhammad ó kì í gbà tí ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ gbọ́ kútù mi láwọn aṣọ ẹgbẹ́ ṣé ká dáhùn ẹ̀fẹ́ sọ. àwọn àlè láwọn ṣe àdáhùn ẹ̀fẹ́ sọ pẹ́lẹ́pẹ́lẹ́ àdáhùn ṣe àwọn àbá àdáhùn àláfà wí àwọn èrú wá nínú táwọn àbá wí. àwa fún yín ní mẹ́sàn àdìsí dàrẹ́tì báyìí ẹni kì í ṣe sọ yìí ó dára bí ẹni ṣàlàyé sọ yìí kò báwo ṣe dà ṣe lè define answer fún mi báwo ṣe dà báwo lọ ṣe ń sọ dọ̀yìn àdúgbò rẹ̀ báwo lọ ṣe ń dà àwọn jẹ́ ìsọ torí pé
márùn-ún ló tó kẹ́ tó bọ̀ yìí. Sọ̀rọ̀ ẹ̀ bá láàrín. جزاكم الله خيرا. إن شاء الله يكون هنا question àti answer. àìtí sọ̀rọ̀ àìtí mẹ́rin wà. Okay, after the start of 5 minutes, we have only 5 minutes. Copy down. àìtí mẹ́rin. Now, after only 5 minutes. Tábà fà á dára lé àbọ̀sùn àti oṣù tó máa fà lórí. Àwọn lẹ́sì dáadáa tí àwọn kan ẹ̀ tó máa wáyé. Nínú àwọn tá a jókòó ta jẹ́ ta fẹ́ tó ẹ̀kọ́. Nínú pẹ́ṣẹ̀ tá a bá ń béèrè, ní kálukú àgbéyìn tí ó fẹ́ gbé bẹ̀. Fúnra ìbá fẹ́ ibi látọ̀dọ̀ tó yẹ ìbẹ̀rẹ̀ pẹ́ṣẹ̀ tó gbà ẹ̀ ní sùlẹ̀ máa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀ ló ti wà ní ètò inshallah. Àwọn jẹ̀mọ́ yóò béèrè question báwọn òṣìṣẹ́ wa. Bẹ́ẹ̀ náà ní kí ni àwọn òṣìṣẹ́ tó dá wa lóhùn. Now inshallah ní ọba ṣókí kí a pàṣẹ àkíyèsí kankan pé ọ̀rọ̀ tá a gbọ́ yìí ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ la tó ti jókòó fún wa. Wọ́n máa ti rán any comment. Mo fẹ́ bá àwọn ọ̀jọ̀ náà sọ̀rọ̀. Fẹ́ bá àwọn ọ̀jọ̀ náà sọ̀rọ̀ tó pé oríṣiríṣi ni wá. Ó lè bá akọ lára wa, ó lè bá abú lára wa. Ṣùgbọ́n ká má fi ṣe ìwà wò. Gẹ́gẹ́ bí àwọn stars ṣe sọ, wọ́n ní àníyàn ló ṣe pàtàkì jù. Tó bá pé ó bá akọ lára wa, ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ká má bu ebu, ká má jà, ká má kàn níyàn. Nǹkan tó yẹ ká mọ̀ ṣe ní kára tíra. Tó bá fẹ́ bínú ẹ̀rọ àwọn tíra. Kẹ́ mọ̀ sí kí ni kẹ́ mọ̀ ká tíra. Kẹ́ wá ìmọ̀ tó tẹ́lẹ̀ wà fà nípa rẹ̀. Náà yẹ gangan ló ń pè ní kí ni jihad. Yẹ gangan ní jihad. Ṣùgbọ́n nísìn tó bá fẹ́ kẹ́ máa bínú, kẹ́ máa sọ̀rọ̀ òdì, kẹ́ máa sọ anything ẹ jọ̀ọ́ nínú àwọn question tẹ́ bá ń béèrè gan. Ẹ má yẹ kí ọ̀rọ̀ anything tó bá jẹ́ pé tó bá wà fà pé ustadi kíní no. Fẹ́ ọ̀rọ̀ tó máa di pé ọ̀rọ̀ jà bí anything. Rárá. Ẹ kà béèrè question. Bí ọmọ mùsùlùmí tó gbàgbọ́ yé sìn. Ẹ kàn má béèrè question. Bẹ́ẹ̀ bí jàgídíjàgan ẹjọ́ nítorí tó wọ́n. Ẹ kà fáwọn ustadi lọ 5 minutes. Alhamdulillah. Gẹ́gẹ́ bí ẹ̀sùn rẹ̀ pé ètò ti wá dá mọ́ pé kiri àìbínú gbogbo ibi tí a bá lọ káfẹ́ báyìí ṣe bá ń sọ̀rọ̀ níta ní lọ́wọ́ àbá ń sọ̀rọ̀ lẹ́yìn bá tẹ̀ bínú àwọn òwúwálẹ̀ àdídì gbogbo ayé fẹ́ mọ nǹkan tí ibi tó ń lọ sí ọ̀rọ̀ èrí dẹ̀ wọ́n fẹ́ fi ṣe àgbékalẹ̀. So títíra bá sọ bá ṣe lè kàrí tó wà ní àkọọ́lẹ̀ rẹ̀ tábà bí síta fáyé ìgbéwò sáàsù náà bí nílẹ̀ wọ́n bí wọ́n sọ lọ́rọ̀ lábẹ̀ yìí tábà ní ilé ìgbà àkọ́kọ́ ní àdísè ní ìmọ̀ tọ́rọ yìí pọ̀ lẹ́yìn ìgbà tẹ́rẹ àdísè tí wọ́n fẹ́ kó ti dà tí ìwọ̀n kankan wá lé ẹ̀rọ ìbílẹ̀ tó lọ́n ṣe wà pẹ̀lú rẹ̀. Mo ní tí wọ́n bá bá lẹ́bí àdísù tìrìmísì yìí fàjáta báyìí lẹ́yìn ẹ̀dá ìwọ̀n yìí sábẹ́ yẹ ó kúnlẹ̀ wájú àgbẹ̀bíṣẹ́ ó dẹ̀ ní ẹ̀rí ó dẹ̀ bọ́lọ̀ àdébíjẹ́ ń bá sọ̀rọ̀ lórí ìkúnlẹ̀ sí lọ́wọ́ àdébí bá lẹ́bí sọ̀rọ̀ ìlú àìsí òun nìkan ìmí ẹ̀ ókè tábà ní ókè alhamdulillah ọlọ́dún ká lọ wọ́n àti àwọn sí Riyadu Salihin mo mú àyè tíra tó kéré nínú tíra tó ọ̀sáàlù wa ní
èyí tí a fẹ́ múlò bẹ́ẹ̀ tí a bá náà wò gba ti tìrìbẹ́sì yìí bọ̀tún àti ìbáṣe kọ́mẹ́ntì lórí ẹ̀ pé jásà ẹni yẹn kúnlẹ̀ wájú ànábì ànábì òde wọn lọ ànábì wọ́n ṣe má ìgbà ẹ̀yẹ ìmí ìtúṣẹlẹ̀ ní ìrìnàjò sọ̀rọ̀ yìí ní abẹ́ báàbù ojú rẹ̀ ìkìyà lè ọkùnrin láti ta'ala ní ilé ìtúṣẹlẹ̀ wọ́n nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ pé kí ni fàlà wọ́rọ̀ bí ká ìlànà ìlọ́n àtàrà àtòmọ́ká fi ma ṣẹ́jọra lẹ́yìn ọdún fún àlàyé ìdú fi àfúsì àrùkà mímọ̀ kọ̀lẹ́ìtà ọ̀ìsàlímú tẹ̀sílẹ̀ nígbà tó wá dé ìsàlẹ̀ ó ní àyà tó sọ̀kalẹ̀ yìí òun náà ni lè láì má fi sàmọ̀wá tí wọ́n máa fà á rí wà ìtúkú má fi àfúsì kún áwòtò fún yóò àṣìbò kún bí ìlọ ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ ó ní ìṣàdà dáadìkà aláàṣìhàrí Rasulillah kí ní yìí àwọn sàábí ò lè comprehend ẹ̀ lè mọ́ wọn implement àyà yìí lè mọ́ wọn sàábé fa àtàwọ̀ Rasulullah àwọn abáyẹ̀wà Muhammad kí wọ́n tára bá nàbí wọ́n ti dọ́dọ̀ ànábì báyìí fún màbára kú aláàrùn kábì gbogbo wọn kúnlẹ̀ lọ níwájú àdẹ́wà Muhammad ìní ìtò ilé ìwúrò bàbá yìí sí Israel fàbárakù alàrúkàbí gbogbo wọn fi égún wọn kúnlẹ̀ wájú àdẹ́wà Muhammad alàrúkàbí náà bárakù alàrúkàbí fàkọ́ọ̀lù ya Rasulullah ẹ má bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí a ní sí ọba rí bẹ́ẹ̀ bí wọ́n bí a mọ̀ sí tú ní mo ṣe bẹ̀rẹ̀ lé kí ó nílá sáàlú bá a tú ó sì kọ́ lẹ́kọ̀ọ́ náà mi ti wọ́n àdísì lẹ́gbẹ̀rẹ̀ lọ́rùn jíjì lọ́rùn wọ́n àdísì rẹ̀ àwọn táwọn àfá àwọn àdísì sọ ní sọ síta ó ti ń kẹ́ mọ́kùnrin sọ àyà wábìrì sọ yìí kan yóò mí ìwọ́ oòrùn ẹmọ́ bèèrè ọdún mẹ́jì sí rẹ̀ so nítorí ìdílé yìí táwọn mọ̀ àdísì ti ṣe iṣẹ́ tó ṣe láńkà yìí tó ṣe kalẹ̀ lélẹ́yìí àwọn tó kọjá ìdútò àdísì tó wà ní tìrìmísì eléyìí tí Anzola àgbà gbogbo ayé ló mọ̀ pé àdísì Anzola àdísì dọ̀yìn àdísì Anzola ni ayọ̀hàpọ̀ ìzáàmì olóyè ayé ìgbẹ́ olóyè ayé àtíra ẹlọ́ka ẹlọ́wà gbogbo pé ọ̀rọ̀ àdísì Anzola a máa ti sọ pé àdísì Anzola bí ayébá gbogbo wọ́n ti wà lórí kíní àdísì yẹn o àdísì dọ̀yìn tí dáfù rẹ̀ lágbà púpọ̀ ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ní pé ìmí tí wọ́n lè lè níwájú àyẹ̀kù ká lè fi àyílẹ̀ fún àwọn èèyàn tó fẹ́ bèèrè bèèrè ìmí tí wọ́n wà ó tó wà ń bẹ̀ débi pé táànẹ́bí wa Muhammad sàrásán tó bá bínú àwọn sàábé wọ́n kúnlẹ̀ fún ànẹ́bí pé ànẹ́bí dákùn dákùn tó bá jẹ́ pé kíyàn kúnlẹ̀ fún yàn kan fi wáyọnú rẹ̀ kúmọ̀ bínú mọ́ abọ́fí kíní whatever ó bá jẹ́ àrámù ni ànẹ́bí ò nígbà ànẹ́bí ò ti tàbí ní tẹ́ṣe ń ṣíríkù ni àbí má sí àní ànẹ́bí ò lè gbá má sí àwárà ànẹ́bí tó ń gbé yàtẹ̀lé àwọn sàábé ń kúnlẹ̀ fún ànẹ́bí bá ànẹ́bí bínú wọ́n kílẹ̀ fún wọ́n bá ànẹ́bí sọ̀rọ̀ fún kúnlẹ̀ fún àwọn ẹ̀rí rẹ̀ yàtọ̀ sí ẹ̀rí kejì tó rẹ̀ ẹ̀ṣẹ̀wọ̀n ó ti jẹ́ lòrùn káfà ilẹ̀ fún ní ìlú àdísì tó ní ẹ̀bá tẹ́ẹ̀kún mẹ́rin kò sí ẹ̀rí ká ẹ̀dí tó ń kúnlẹ̀ fánàbílẹ̀ tó ń bẹ̀rẹ̀ fánàbílẹ̀ kò sí àdísì ó sì pín ṣíkú àkùnmà àṣíyà ó sì jẹ́ lòrùn Jazakumullahu khair. Inshallah, I'll give microphone our staff now for shaking 45 minutes.
pé àgbẹ̀rún màá fẹ́ kí wọ́n ṣí ìyá àṣọ yìí rẹ̀ kí ẹ ṣí bẹ̀yẹn kí ẹgbẹ́ péjì yẹn kí ẹgbẹ́ náà bá yẹn kojú wò ẹgbẹ́ náà ní ìyá àṣọ yìí kó làwọn oníṣẹ́ àìwò ìyá àṣọ yìí tọ́lọ́ bá ń kẹ́kọ̀ọ́ lórúkọ ẹgbẹ́ kìíní ẹlẹ́kejì wọ́n ní àdìsí Angela tó yẹ kí ẹ wá wá àdìsí Angela àdìsí ìdáyé ǹjẹ́ ẹ máa Angela ha màṣá sàárà pàtàkì pàtàkì oníwọ̀n tẹ̀lé jẹ́ ní ìṣòro ẹ̀ láìka ha ọ̀nà àgbẹ̀ àyè sí ìyẹn ti ẹ̀jẹ̀ dáadé ẹ̀rú ẹ̀ ti kú ẹ̀kẹ́gbẹ́ káwọn ẹni kí ó dúdú àdìbà yìí torí wọn ká ìyẹn bá nínú ẹ̀ máa gbà á láyé yìí tí àwọn èèyàn bá lè tún sọ ọ̀hún náà ẹ̀ tún máa gbà á láyé yìí Angela tí wọ́n sọ yìí sàábà nẹ́bí sàábà pàtàkì ẹ̀rọ àdìsí rẹ̀ báyìí Angela ló kú ní màláìka wẹ̀ kẹ́mẹ́rẹ́ bẹ́ẹ̀ sọ ẹ́ bí àdìsí Angela àdìsí báyìí mọ́sílẹ̀ ìmọ̀ Muhammadu wà tó kó gbogbo àdìsí àwọn sàábà nìkan ibẹ̀ yẹn ti sọ ẹ́ bí wàhálà dọ̀ífù wàhálà sọ́yìn ìṣègbè Angela àdìsí báyìí ọ̀rọ̀ wa lákòókò wá ṣe. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ẹlẹ́wọ̀n sọ. torí pé kí n ká wọ́n là jí ọ́ àwọn bàbá wa ń la kí wọ́n jí àlọ́fà àìmọ̀. Báwo sọ pé ìdúró ìdíyà lè lókè ní dáì dáadáa máa yẹ kó ní ma gbé ayé záyíká ọ̀hún lọ màrú pẹ̀lú àdúgbò. Ìdájọ́ ẹ̀fẹ́ mú wá fún wa kí àwọn tí a fẹ́ gbọ́ yé nípa ìdúró dídí pẹ̀lú àṣẹ ọlọ́run wa níbi tí ọlọ́run wa fẹ́ àti tí ọlọ́run wa àláfẹ́. Àwọn ọmọ ẹgbẹ́ nínú ọ̀rọ̀ àbọ̀rọ̀ rẹ̀ rà. لما نزلت على رسول صلى الله عليه وسلم كان عصيتين وعيتم ما في نفوسكم tí ẹ bá ní kí ẹ sọ pé bẹ́ẹ̀ ọkàn yín àbí kẹ bá ọlọ́run wọ́n ìṣẹ́bẹ̀ sáàlì ká làásà lọ sùn ó wá jẹ́ kíkiri yẹn ó hà fún àṣàbàkà nígbà tí wọ́n àwọn ọ̀gá wa mẹ́tò sọ̀rọ̀ lé lórí fàájọ ọ̀sùn ẹ̀sìn náà àwọn ìṣẹ́lẹ̀ àwọn ọ̀gá àwọn ìṣúná ọ̀gá kò wà láwọn kẹ̀lẹ́ orí nǹkan ògùn ni wọ́n wá. Orí nǹkan ọ̀gbìn ni wọ́n wà pa. Lórí nǹkan ọ̀gbìn tí wọ́n wà yẹn ni àwọn ìṣòro náà àlọ́ ìṣòro láti ń bá wọn sọ̀rọ̀. Tí ẹ bá wà lórí nǹkan ọ̀gbìn, tó ti wá lọ báyìí. Tí ẹ bá wà lórí nǹkan ọ̀gbìn, ó ti wá kúrò fún. Àbẹ́rù ẹ̀ ń gbé àwọn òfin kan wà tó máa ń differentiate situation and condition ẹ̀ lọ́wọ́. Ẹgbẹ́ fún ara kàtà. Ẹ̀sìn wọn fẹ́ ká dúró àkèrò. Ó wá bí bí òye dúró mọ́, òye òkú mọ́. Kí ló ń kọjú má ṣe àtọ̀ wá jù rẹ̀? Nǹkan á lọ rẹ̀, nǹkan á wọ́ sókè kí. Èyí tó lọ yọ̀ dùn sùjúdù. Ọlọ́run ṣì fún ẹ. Èyí tó lọ yọ̀ díẹ̀ ní ọkọ̀. Wọ́n láyé àti bí wọ́n tún lọ bí ṣáájú rí àìsàn ní Nàìjíríà, á tún fọ ẹgbẹ́ rẹ̀ tí àsìkò wá kéyìn. Ó ní àwọn sàábà náà sọ̀rọ̀ náà wà ní ìwòsàn bẹ̀rẹ̀ kú. Wọ́n lọlẹ̀ lórí nǹkan ọ̀gbìn wọn yẹn ní pẹ̀lú nǹkan ọ̀gbìn yẹn ni wọ́n bá lọlẹ̀. Tí wọ́n á lórí àyọ̀ máa mọ̀ náà rẹ̀ sọ̀rọ̀. Ẹ̀rọ ẹ̀dá àgbẹ̀ ọmọ yẹn kéde. Tẹ̀lé ẹ̀rọ tí àwọn afárẹ̀ la ayọ̀ sí máa tún wọlé máa tún ti dàbí. Gbogbo àpẹẹrẹ ẹ̀dẹ̀mí ti ẹ̀dẹ̀mí gbogbo ẹ̀ka gbẹ ilé ẹ̀kọ́ dáre ẹ̀rú ló ti dàbí ẹ̀dẹ̀ yìí. Torí ẹ̀mí kà ń fa èmi kú mọ́ tí mo mọ̀. Bẹ́ẹ̀ tó ń dá òkè gbọ́ ìgbòho ìmú dé pẹ̀lá
àti ń fáwọn ọmọ ẹjẹ́ pé máàkì bóyá òun ní ìdẹ̀rú ẹni tí yẹ sọ pé gbogbo ẹ̀kọ́ nígbà àti kọ́ wọn á máa sọ̀rọ̀ kí wọ́n máa ń dá ìdí àwọn ọlọ́yìn. so tó máa ń bẹ̀ nìyẹn o kì í ṣe ibi wọn gbọ́ balẹ̀ àkọkúlẹ̀ fáwọn mahama orí nǹkan àbùn ni wọ́n wà láti gbọ́ dáhùn mahama sọ̀rọ̀ àṣẹ sọ ìfáàní kíkú dáyé bá wà àwọn oníṣẹ́ ìyá sọ̀rọ̀ ní àwọn tí èso ọ̀rọ̀ ọ̀kan tí èso méjì tó máa ṣàlàyé òfin tí ọmọ ọ̀tá ara rẹ̀ ẹ wo ṣé ìwé tí wọ́n bẹ́ káàkiri ó wà bẹ́ẹ̀ dáadáa ó kì í mo ti ní èké àjàdá náà àwọn alájà náà wọ́n gbé nìkan àwọn ẹlẹ́dẹ̀ náà wọ́n gbé nìkan ẹni tó ta ọ̀pá náà máa ń wọ nígbà ayé rẹ̀ náà ó ní kọ́ńdẹ́ǹsì ara ẹ̀ ní tí ò yẹ kán pa àwọn ẹni ò fẹ́ kó dì tàn tí ìbá ṣe bẹ́ẹ̀ wọ́ọ̀rọ̀ bá bí orí ẹ̀dá lórí sọ ẹgbẹ́ ẹni wọ́n máa rí rẹ̀ nínú ẹ̀sìn kẹ́ bá wọn dìbéètì tó ṣe wọ́n ń lò àmọ́ kó wọ́n mú ìjíṣẹ́ ìmọ̀lẹ́ fi lè yanjú ẹ̀ èyí tẹ́ kọ́kọ́ mú wọn lẹ́ẹ̀kan ààrẹ ìfú èyí tẹ́ wọ́n mú wọn ní ti ìtumọ̀ tó wà mẹ́kọ̀ọ́ lè tún fún wa èyí tó bẹ́ẹ̀ ṣe kà á lọ lẹ́ẹ̀kan láì tiẹ̀ tí mo ti rà mo ní sọ wípé bẹ́ẹ̀ kọ́ àlá rúkẹ́ni alẹ́ ẹ̀kọ́ rúkẹ́ni. So Islam wa àbẹ̀wò ṣe o lórí pé lọ́dọ̀ wa ń bí láti máa kúlẹ̀ kíyàn kúlà ó lù fún àwọn agalọ́ọ̀ débi pé tí bá lọ ìwé kèmí sí i tí wọ́n ní ìgbà tẹ́lẹ̀ máa sáré kò tó sì máa wọlé sí i torí pé kò tí ì yé wọn. àmọ́ ìyọ̀ wa ní pé káwá sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ máa dúró kíyàn ẹ máa ti gbá kíyàn bá sọ bẹ́ẹ̀ ẹ ṣe ìfà tó bá dẹ̀ ní méjì sọ bẹ́ẹ̀ kó mọ spẹ́ẹ̀lì káàkiri akọ́sínú ṣọ́ tẹ́ bá lọ ka fíìmù dáadáa ìfà ọ̀rọ̀ máa ní ìdè ìdí òtó ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ àkíyèsí rẹ̀ lé lórí so lórí bí Angola tí wọ́n yà ní sùdà ẹ̀fìrí wọn àrí ní o torí pé Angola nínú àṣà abátó lálàáfíà lọ́wọ́ wà láì lọ́jọ́ kú báyìí àwọn mọ̀láìkà ni wọ́n gbé ni wọ́n lọ wẹ̀ tí a lórí fi ń pè ní generation mọ̀láìkà tẹ́ bá wọ́n sọ pé Angola ní sùdà ẹ̀fìrí ẹ̀dà kí o mú مسند الإمام أحمد وإن مسند الإمام أحمد كنا مع كيس Angola باي ينهوا أو يجيبوا يروح بيادوي أو كارا كذا بقى يروي يقولوا ولا تبغى يقولوا يروي أنا أسمع منه لا بيجي أنا ولا تبغى بوانا بيروي شو هذا يجيبوا يجيبوا ولا إنفان إلا إذا هو يجيبوا عليه بسون تعاون نارا mo ra jọ ifá ìwọ́n bá mi kágbó rẹ̀ wá ní kó lè máa yí ẹ̀yìn òbí mo tún lọ báńkì ẹ̀jà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wá kúrú irú lẹ́yìn ẹ̀yìn káwọn ń tẹ́wọ́ káyì fún wa ní kúrò balẹ̀ ẹ̀yìn ọmọ ẹgbẹ́ ń gbọ́dọ̀ lè yé yín torí ẹ̀rí sábà ní màá bá wọn lé pàdé tó ṣọ́ọ́kì kò sí àsìkò èmi kò fẹ́ ká ní àníyàn tó dáadáa orí mi ní àníyàn pé ká di fìtì yìí kí wọ́n máa dùn kálùkà eléyìí kó ló dé àìkúlẹ̀ kí á kò dé àwọn àwọn ẹ̀dẹ̀ àti yíra wa ọ̀nà sọ̀rọ̀ sẹ́yìn náà sọ ìwé ti ní èèyàn bẹ́ẹ̀ lórí ṣiṣẹ́ àmìjà ìgbà tí òun tó ń dákú ẹ̀ ẹ̀yẹ ẹgbẹ́ ìkàlẹ̀ káwọn ọ̀gá ọmọ bá ń fọ́ so ẹ̀rú fún iṣẹ́ ń fún àgbàrá ní ìdílé ọ̀gá ọ̀gá Inshallah, after 20 minutes left for question, inshallah. Okay. Happy the 45 minutes. 45, inshallah. 45 minutes. Question. After, I want to somebody question or question or let. Question is what you. Inshallah. Number 1. After now, I have two numbers. Number 1, number 2, number 3, number 4, number 5, number 6. Then number 6, can go to the question. Number 7, can go to the question. It's not there. Okay, number 8. I want to go to the question for Kojari. Question is one. And inshallah, I'm a
So, for the question, we have 8 questions. What are we going? Inshallah. Bismillah. Number 1. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Question ti owó dá lórí pé èyí fásitì ìlú kéwú àwọn fẹ́ràn àtìwọ́yí ẹbí ló máa ń sọ̀rọ̀ tí ó yí yí kí wọ́n káàkiri àwọn ọmọ ẹ̀ nínú àgbéta wá ń gbọ́ àti bí ayé ṣe rí nísìnyí báyìí lórí nẹ́ẹ̀tì àwọn afáàsúnà ti pọ̀ lórí nẹ́ẹ̀tì náà bí àwọn ẹlẹ́ta aláró rájúbájúbọ̀ ẹgbẹ́ àgbé ọ̀rọ̀ olóúnjẹ tọ́lọ̀ ti tàná sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ilẹ̀ mú ó hàn sí wa náà pé wọ́n jẹ́ pé ya pé ìdọ̀ládà bí ìtẹ̀ òkúta ní inú ẹ̀sìn tó wá àwa pásọ̀rọ̀ àwa mọ ostars bí a lè ṣúná ìdáwọn afáwa náà nínú ìṣesíwẹ́bìtì náà mo ní pé a lè ṣúná náà ni ìyẹn ló wá ń wọ́n lè tèmi lórí ìjókòó yẹn pé kí ni àwọn bí lọ́ọ́ bì sí tẹ́wọ̀n bí sí a lè ṣúná ni tí máa dé òní jáde ẹlẹ́yà aláwọ̀ náà sọ nípa ìtànìjìyàn sínú bíbá yìí kí ni wọ́n bí lọ́ọ́ bì sí wọn kì í ṣe alùsùn àkóso nígbà yẹn ló takura wọn tó gbogbo àwọn alùsùn yẹn ọ̀rọ̀ máa ń jọ ara wọn ọ̀rọ̀ máa ń jọ ara wọn bẹ́ẹ̀ lẹ́yìn bó ṣe máa ń takura wọn yẹn ó sọ̀rọ̀ láti lè mú pé ó fẹ́ máa tọ́kọ lọ́dún lẹ́yìn ìgbò tó wẹ̀ lọ́wọ́ wọ́n lè lásì wọ̀ rárá. Mo pé kí wọ́n bí lọ́ọ́ sí ṣé wọ́n bí sáré sọ́dọ̀ àkíyà. Ìbéèrè tí wọ́n bèèrè yẹn ṣe olùdọ́sí àìsùnà àbí àwọn ẹ̀sáǹpù àwọn àfáàsùnà láyé àgbọ̀rọ̀ tó ń jẹ́ àmọ̀ pé wọ́n á rí pé ọ̀rọ̀ yẹn ó ti yàtọ̀ sí tiwọn náà pé wáyé tó ń jẹ́ ọmọ ẹgbẹ́ yìí náà ẹbí ti ibi súnà náà ni wọ́n á rí àbó tó yàtọ̀ sí ibi. ẹ̀sìn àkọ́kọ́ ni wípé mùsùlùmí ni kí ibi ṣe àìsùnà ẹ̀gbọ́n mùsùlùmí lọ́lọ́ni ká jẹ́ kò ní ká jẹ́ àìsùnà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí àwọn ìfọ̀sọ̀ méjèèjì ọ̀nà àṣà ìpá àpòyí. Àgbé ìdébìlì pẹ̀lú ẹgbẹ̀jù. Wọ́n kò fẹ́ tẹ̀lé ìlú lọ́wọ́ àwọn ìfọ̀sọ̀ ìpàdé nípa ọ̀rọ̀ nǹkan ọ̀hún. Ìbéèrè yẹn ó máa wù jẹ́ pé àwọn méjì náà máa dáhùn. Àwọn méjèèjì ń fẹ́ dáhùn. Nínú tílà tí ẹ kà yẹn, mo fẹ́ kí ẹ fi hàn wá níbẹ̀ àti lókà tí wọ́n lò tí wọ́n fi dárúkọ nǹkan ọ̀gbìn nínú tílà yẹn. Tí wọ́n fi tọ́ka sí pé nǹkan ọ̀gbìn ni wọ́n sọ kalẹ̀ ní orí nǹkan ọ̀gbìn. Ó ń lò kí ẹ méjì dáhùn ó ṣẹlẹ̀ sí wọn wá nípa ọ̀tún ọ̀tún àgbàdo. Aleykum salaam. Oníbẹ̀rẹ̀ ni àwọn méjì ló fẹ́ kí wọ́n dáhùn fẹ́ sàn. Ṣé àákùnrin 2 minutes láti sọ lórí 2 minutes láti sọ. Alhamdulillah rabbil alamin wa salatu wassalamu ala khayril anam Muhammad tí ọlọ́gbọ́n bí wọ́n ti béèrè yẹn wọ́n ní gbọ́dọ̀ wọn ló dárúkọ nǹkan ọ̀gbìn. In fact, ọ̀rọ̀ tó wà mẹ́rin ọ̀rọ̀ ìmọ̀ ni wọ́n ìta nílẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ ti gbọ́ rúkárì tí wọ́n tún bẹ̀rẹ̀ sí wọ́n lé rúkárì tẹ́lẹ̀ mo mọ̀ fún wa rẹ̀. Ẹni tí tó èèyàn bá ń bù náà pè ní rúkárì. Ṣẹ́gun ni ìdájọ́ ń bá yà wọ́n Muhammad ẹ̀ṣin wọ́n àwọn kí wọ́n lórí ọ̀gá. Ṣẹ́gun nítorí pé condition bá ń gbé kí wọ́n lórí ẹ̀ máa wá rí pé condition ò sí kẹwàá lẹ́fẹ̀ẹ́ ìfẹ́fẹ́ ẹgbẹ́ kẹfẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ pé kí ni ẹ̀sìn sọ nípa nǹkan gun àti kí ni òfin ẹ̀sìn sọ àwọn máa sọ ẹ̀rọ minutes. Bẹ̀ẹ̀ nínú àdìsí ẹ̀ tó wà lẹ̀ tó wọ́n kà ó fẹ́ báyìí wà gan-an máa ń lọ nínú tí wà tuntun máa fọ́ ó kẹ́ ẹ̀ wọ́n lè tún láwọn òfẹ́ tó tún ṣe àlàyé tó analyze dáadáa ṣe ọ̀rẹ́ sáà kó sì lórí tí wọ́n bá ń bá wà fà yìí sí bẹ́ẹ̀ tí táwọn sábà ti wí ẹ̀ ní ájú pẹ̀lú ẹ̀ àti ẹ̀ bá fẹ́ sọ ọ̀nà ṣe ọ̀rẹ́ sáà tó lórí nǹkan ọ̀gbìn ni ẹ lọ nígbà tí èèyàn bá ń
ṣìbáyà ní ọmọ wa tí ẹ bá mọ ẹ lójú ẹ wò ó wà ń ṣe ń lò kan bẹ́ẹ̀ làwọn àkàn dé ó láwọn tó lọ́wọ́ pọ́n lé làwọn àfà ó dẹ̀ sọ lórí mọ́ ń bẹ̀ èmi náà ẹlòkùnlẹ̀ orílẹ̀ àwọn orílẹ̀ ó ní kí lọ dún kúrò àyíwá lẹ́ẹ̀kẹ́sì ẹ̀rọ ti pọ̀ bí tiwa ilé mi ó lọ́wọ́ ti máa pọ́n ẹ̀ ìtumọ̀ ẹ̀ kọ́kọ́ kọ́ ní tiná ó lọ́wọ́ ń sọ bẹ́ẹ̀ sẹ́ kọ̀ fáwọn kùrán wàláì kọ́tọ́ lórí ẹ̀ má ti jọ ṣúra ní o ọgbà ọ̀ṣí o ẹ jẹ́ kó yẹ ilé innama yakhshallaha min ibadihi ulama tó bá ṣe ilé àlọ́ tó wà bẹ́ẹ̀ bá gba dọ́mà fáìn àjẹ́ ìkọlọ̀ ló bẹ̀rù àwọn èèyàn àbẹ́tọ́ ẹ̀ gbogbo afáàtì àwọn fúlù bí wọ́n páyọ̀ lọ́nà tí a nígbà kan ṣe kílà ọ̀fẹ́ ìtawà ní bẹ̀rẹ̀ ó fi ìdí rẹ ní ìyẹn mú bá ìṣàsì ní kẹ́kọ̀ọ́ ń sọ fún àfáà rẹ̀ kan wà láì mú ọlọ́run búra àwọn oníkìlà ń fà rí owó ẹlẹ́mọ̀ ọlá pépé àwòpé àwọn ará wa máa gbọ́ yín o ìdí ìgbẹ́gbẹ́ mú ọ̀dún kékeré bẹ̀tà wọ́pẹ́ pẹ́lẹ́ ìyá tó nídìí ẹ̀ so bọ́wọ̀ ìtumọ̀ àbí kí ó tútú bó ṣe tọ́ nìyá àdéhùn òṣèlú so lórí wúkẹ́ ẹ lọ ka àwọn ọ̀rọ̀ tó sọ nípa rẹ̀ máa ń dáadáa so wọ́n ta àná. Now, alásọ̀rọ̀ ọ̀sọ́rọ̀ kejì pé question kan náà ṣáà. Alhamdulillah, olórí ayé ọ̀nà ọ̀gá ìgbà ọ̀gbẹ́. Àkọ́kọ́, ọ̀nà méjì ní gbogbo kàláyé àgbẹ̀ yìí afẹ́ mú bẹ̀. Lóòótọ́ wọ́n pè tán ní lókà. Wọ́n sì pé kún méjèèjì náà ní lókà. Lókùbà tó lókà, eégún kan tó méjì lókà. Bárakú kí ni tí wọ́n bàrákà ó kúnlẹ̀ ẹ̀gbọ́. Wọ́n wá ní bárakú alàrùn kábì. Dictionary kan wá tán fẹ́ lò tẹ́lẹ̀ mi tán bá wò tí wọ́n bàrákà. So tán bá lọ pé wọ́n gbé èrè kan wá pé òkè orí nǹkan ọ̀dùn náà wà without lókà. Bárakú bẹ̀ẹ́ kọ́ báyìí ti fẹ́ tú bárakú alàrùkà ó kọ́ sí kẹrí ayàmẹ̀kọ́ tó tí wọ́n kún orí nǹkan bùn náà wà wọ́n wá tẹ̀ fánàbí tó bá pìyàn lè bá múnà tèmi wọ́n tẹ̀ fánàbí ó yẹ wá tú bárakú ẹgbẹ́ tí ó ráyè jáde tó bárakú ló jẹ́ bárakú ẹgbẹ́ tí ó ráyè jáde no àkọ́kọ́ yẹn náà ni ẹgbẹ́ bárakú ẹgbẹ́ tí ó ráyè jáde fún àgbọ́yé lálẹ́ fún àgbọ́yé lálẹ́ ẹ̀ka àgbọ́yé tó ń gbé jáde lọ́wọ́. Ibi àyọ̀sílẹ̀ yẹn di ẹ̀rẹ̀ káàdì bárakú àti lókà báàrá ká lọ́ọ̀ká bá ìlúra àwẹ́ ẹ̀rí mi ẹ̀yìn kéèké òdù báàrá ká báraka ráàká bá lókà kúdúrà ẹni gbé ní ṣẹ́nàrí jáde ìgbà ìgbà ìjọba bẹ̀rẹ̀ lẹ́yìn torí ní ṣẹ́nàrí ilé ẹ̀rù tó máa ń mú ọ̀rọ̀ wá fún ẹ̀sẹ̀ tó máa bọ́ ẹ́ kí ló ń gbé wá àsìkò wa àwọn tí mo fẹ́ ká wọ́n ẹni tó máa ń báraka ẹ̀rọ lọ́gbọ́wá àlejò sọ fún mùsùlùmí lọ́dún kan pé tó bá ti di pé ẹ̀pa òfin ọlọ́run tì ọlọ́run máa di wáhánù sí nílẹ̀ mi wáhánù wá ọ̀rá àlùkò àwọn sábà máa ń béèrè láàrin pé kí ló tún jẹ́ wáhánù wọ́n dẹ̀ mọ wáhánù àmọ́ wọ́n wò pé bóyá nǹkan mi tún àlẹ́bí gbọ́yé ó yàtọ̀ sí ti àwọn láti wá pé ọmọdé wáhánù ya Rasulullah kí ló jẹ́ wáhánù àlẹ́bí sẹ́dọ̀ wá sọ wáhánù pé rúkú dúníyà wọ́kàrà ayatul maut kẹmọ́ fẹ́ kú kẹfẹ́ là ń pè wáhánù lànà bí tu sí fún wọn àmọ́ tí wọ́n pè wáhánù gẹ́gẹ́ ní ẹ̀rù jẹjẹ ẹ̀rù tàbí bí tu sí so bára kàkiri yẹn lọ́lẹ̀ tọ́ba bí yẹn sábà ní kàkọ́ báwo lẹ fẹ́ tu yẹn náà báwo lẹ ti gbé so bára kà àníbi mú wá nígbà tó ń sọ fún àwọn sàárà ẹgbẹ́ tẹ ẹ bá fẹ́ kírun ẹ máa ń lọlẹ̀ bí làkúnmí ṣe máa ń bàrà kà làtẹ́rù kàmá yẹ́kùrù bàyìrì bí làkúnmí ṣe máa ń bẹ̀rẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ́dẹ̀ fún wọn. tó ẹ wá sọ pé bára kà làwọn kẹrì wọ́n tẹ̀ lórí nǹkan ọ̀gùn ẹ wọ́n tẹ̀ tó sẹ́yìn tí ìṣe bá gbọ́ kí ọba gbé ìyá kú ti yí wa tẹ́lá ní
In fact, èyí tó bá bá mi gan wà ní ìyá ti sọ ilé ẹni máa kàn ń ṣàrẹ̀ rẹ̀ kó wá tó yẹn lẹ̀ lẹ́yìn so kì í ṣe pé wọ́n bàlákà lọ́fà náà lórí nǹkan ẹ̀dùn wọ́n bàlákà kúrò ní orí ẹṣin orí nǹkan àbùdó rà lágbáwá ni o. Now, is that all clear? Dari boni di kamar haji itu boh. Ani baraka alam itu ada dua boleh beri kamu. Baraka alam bukan dua boleh dari bar. Ini orang bar nabi. Gbogbo wọn kún lẹ̀ lórí ekún wọn lórí ẹṣin mímọ̀ ìran só ti yé ọ̀nà méjì wọ́n ní pé wọ́n ẹgbẹ́ bá ti pé lórí ẹṣin pé wọ́n tẹ̀ báyìí lórí ẹṣin ẹ bá ní kó wọ́n ti ẹ̀tẹ̀ wọ́n bọ́lẹ̀ ní tíṣọ́rálì yẹn explain ẹ̀ tí ẹ̀ bá ní tíṣọ́rálì yẹn explain ẹ̀ sí lórí ẹ̀ mímọ̀ ìran ní tó bá wo kó wá kó ojú sí tíra tí gàdám tó ń wálẹ̀ kan ó sọ̀rọ̀ nípa àdísì tí mo kọ́ mọ́ ẹ̀ pé jàsá tẹ́bà wọn dictionary wọ́n máa ní jàsá ìtumọ̀ bàrákà jàsá wọ́n ní Abubakar lọ sọ́dọ̀ Ànábì jàsá Abubakar Abubakar lọ bá Ànábì ó kúnlẹ̀ fún Ànábì jàsá Abubakar wọ́n là mọ̀ kiri wú àlẹ́bì nàbí sọ́rọ̀ lọ́wọ́ rẹ̀ Ànábì ó sì tako Abubakar jàsá ó kúnlẹ̀ fún Ànábì àkọ́kọ́ ẹ̀kejì níbò míì tí wúmọ́rù náà tó dà òun náà kúnlẹ̀ fánàbí Ànábì ò tako nínú tí àtọ́ ìwé kan sójú fí lọ́bẹ̀ ní o tọ́pọ̀ wà jáì kéyàn tẹ́ kó bá fẹ́ tó jù lọ kò sẹ́ṣẹ́ bẹ́ tàbá ní òkè jàsá bàrákà alàrùkábì wọ́n pẹ́lẹ̀ lórí nǹkan ògùn ni táwà lókè tẹbá ní ó tún lọ pé wọ́n lórí nǹkan tó wà wọ́n tẹ̀ ní àbíbẹ̀ ẹ̀kọ́ ìbínú wọ́n pẹ́lẹ̀ wọ́n fi ẹsẹ̀ nílẹ̀ wọ́n fi ẹkún nílẹ̀ ẹlógè wọ́n pẹ́lẹ̀ ókè ẹgbà pé yẹ ẹni ẹfẹ́ máa dì ẹfẹ́ lọ́mọ ẹ̀kọ́ wá fi tíṣáàrí wọ́n sọ̀rọ̀ pẹ̀ tẹbà ní mọ̀rọ̀kú tíṣáàrí máa ẹlórí ẹ̀fọ́ ọmọ káyì kan láti káwọn tó wà láta aláàbí ní kankan jàsá ó tún mú jàsá wá mọ̀ mí ó kúnlẹ̀ fànẹ́bí ó kúnlẹ̀ fànẹ́bí ó kúnlẹ̀ fànẹ́bí ó dá àtàtà Ànábì ń bínú tí Ànábì ń bínú fàbáraka òun rẹ̀ ló tún lò fàbáraka ó ní hadith ní Bukhari fóònù yẹ̀dà ẹbá ṣe Bukhari ní sáyé kàtó fún ẹ̀ hadith an Anas bin Malik radiyallahu anhu anna Rasulullah sallallahu alaihi wasallam karaja alladhi jáde fakọ́ ọmọ Abdullahi bin Usafa Abdullahi Usafa oúnjẹ ẹgbẹ̀ olóòdìdì fakọ́ ọ̀lá mẹ́rin ó bá lè bá Ànábì fakọ́ ọ̀lá mẹ́rin ábìyìn tani bàbá àdì ó mèrè kwẹ́ṣọ́ wà Ànábì fakọ́lá àbúrúká Usafa Ànábì bàbá rẹ̀ Usafa ni ẹbá bínú fún ma ó kò síra àyàkúlá gbẹ̀ẹ́nà ni wọ́n tún wá ń fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ wọ́n tún bèèrè sí títà ní ẹgbẹ́tò sàlúùnì ẹmọ bèèrè tó bá ti ẹ̀wìn tó ní pé ní ẹgbòdì lára Ànábì wọ́n ti ń bí ìlú lára Ànábì Umaru wá rí pé ojú Ànábì ti kọ́rẹ́ lọ́wọ́ kò sí tó ṣe fún Ànábì fàbáraka ó kúnlẹ̀ fánàbì pé dákùn wọ́n bínú fàbáraka alárùkúbàtẹ́yìn báraka alárùkúbàtẹ́yìn ibẹ̀ yẹn ní báraka alárùkábì ẹni ní báraka alárùkúbàtẹ́yìn ẹkún méjèèjì náà pẹ̀lú rùkúbà tún ẹkún kẹyìn báraka alárùkúbàtẹ́yìn ohun rẹ̀ àdísì ní English ẹ̀dán wà ní báyìí ẹjọ́ extra person neutral person kọ́ láàkà time factor so ẹ̀rí hadith fún ẹ̀tẹ̀ nínú àfẹni tí ń wò wá
nínú Bukhari book 3 hadith 35 book 9 hadith 17 Umar jẹ́ kí ni fàbàrákà Umaru àlá rọ̀kùnrátẹ́yìn Umar jẹ́ kúnlẹ̀ méjèèjì kúnlẹ̀ fáwọn ìgbé àdáni dákò rọ̀dí ìtùgbé ìgbà ẹ̀rọ onírọ̀dí ìnàbí láì rọ́bà wọ́n lè Islam dínà wọ́n lè Muhammad rasulullah àríyá dákò àdáni mọ́bínú kúnlẹ̀ fáwọn ẹbí mọ́bínú jọ èyàn lè kúnlẹ̀ fọ́kọ̀rẹ́ kìí ṣe sùjú ọ̀tọ̀ ní kúnlẹ̀ ọ̀tọ̀ ní ẹ̀wọ̀n orígbẹ̀lẹ̀ wọ́n kúnlẹ̀ fáwọn ẹbí Adisi yẹn kankan kan kú sáyà tu ẹjẹ kú sáyà náà sọ̀rọ̀ àfọ̀ ẹ̀kọ́ mọ́ná káfí máa lọ́wọ́ yìí. Ayé question yìí. Ok o. Ẹjẹ kan response ẹlẹ́. Ẹjẹ kan response. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Kalau saya nak kamu kerja. Tira ti mo kọ́kọ́ ju ẹ̀kọ́ tán yẹn náà lọ bá ṣe alámẹ́ta ni. Ẹni àgbà tó ń pè é láti mú ká ìjọ. Ẹni ẹni tó kà fún yín o. Ẹ̀yin ẹ̀ máa gbọ́ ọ. Wọ́n ní kúrútù wàlámà jẹ́sà Abubakar wàlám yunkir alayhi nabi sallallahu alayhi wa sallam alima jawazu lid-darura. Ẹ̀rí ẹ̀ka ni ẹ̀rí ìdọ̀rọ̀ ni tó bá dojú sí nǹkan kọ́ gẹ́yẹ́ wọ́n ẹ̀ kúlẹ̀ fọlọ́pàá wọ́n kúlẹ̀ fọlọ́pàá kí ló fà á yẹn. ibi tí a bá wọn kọ sílẹ̀ ni wọ́n ẹ̀ kúlẹ̀ fẹ́ ni wọ́n ní dọ́rùrà. Òun dẹ̀ ń rò pé bóyá ń kó tọ́ ni òun Abubakar ló ń rò pé bóyá nǹkan yẹn tọ́ ní dọ̀rúrà tó ló ti ní bí ojú àlẹ́ mi ti pọ́ sọ. Ṣùgbọ́n ní sọ́ọ̀ ẹgbẹ́ á sì dúró nígbà. So Abubakar ó ní bójú àlẹ́ Muhammad ti pẹ́. Ó wá wò é pé òun lè kúnlẹ̀ fún dọ̀rúrí tó bá òun anábì wá accept ẹ̀ tó bá wá accept ẹ̀ ni ó sì ní wá kọ́ fún àwọn sàábà míì. Àníbi bá fẹ́ yàrá kí tó tẹ́lẹ̀ lọ. Tó ẹgbẹ́ bá ní àníyàn tó pé ìyàwó sí àwọn sọ́nà àtúnṣe ẹ̀ nínú ìjọba ti ṣìtú máa sọ pé ti ṣìtú rẹ̀ ní ẹni tó bá wù. Ó sì ti ń bẹ̀ ráwọ̀ láàrin àgbẹ̀ abẹ́bùrú akẹ́kọ̀ọ́ ìlú àwọn. Sọ̀rọ̀ mẹ́ta oníbẹ̀ ti sọ̀rọ̀ ìdọ̀rúra. Tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìdọ̀rúra ní Islam kò sí ti kì í bọ́ wa. Ìdọ̀rúra kò sí ti ì bọ́ wa. Àtọ̀tọ̀ kan lọ́wọ́ pé ìdọ̀rúra bá ní àga aláàrí gan wọ́n lè fẹ́ ní sí aláwọ̀ lè fẹ́ ní sí aláàrí tí ìdọ̀rúra bá dé. Tó bá gbé kíkí náà kí àná Muhammad yẹn ẹ̀sọ́ yẹ ọ̀gá tẹ́ ẹ̀rí bá a nílò ẹ̀ dọ́rùnà. Àwọn ọmọ ìlú ṣàlàyé ókè tí bàbá bá wá sọ ẹgbẹ́ ẹgbẹ́ òkú ẹbí tí àná bàbá wá sọ ọ̀kọ́jẹ tí wọ́n àwọn náà máa kọ́. Tó bá yẹ bàbá bá sọ ọ̀kọ́jẹ sọ máa kọ́. Ọmọ wa sọ pé àwọn àbá ilẹ̀ Yorùbá òde àìdáǹṣe yìí mọ́ ọmọ bọ́lá bàtà ilẹ̀ ìjọba tí wọ́n máa kọ́. Wọ́n mú wá torí ẹ̀yìn lẹ́yìn ìyẹn bẹ́ẹ̀ nìyẹn. Gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Adam tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam.